محمد تجلى إليه الله نورا بذاته ويشهد في ذا الوقت فم محمد يقول بأن لا إله سواك لا واسكة ما في الأرض قول محمد ومن بعده الأملاك جاءوا من السماء لتريح بنور الهاشمي محمد أودوا نبي الله طه محمدا رجائي يوم البعث صحبة أحمد وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في وداد محمد جلوسي قيامي أو منامي بليلتي على حب طه كلها لمحمد كلامي وشاني حركتي ثم لقلقي سروري وحزني في اشتياق محمد ففي حال نومي ثم في حال يقظتي أجرد شعري ذكرتها محمد فلا ظاهر إلا بأفضل مرسلين ولا باطن إلا بياسي محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد ألا من يسعى مختاره خاب مقصدا أسى ربنا ختم عدو محمد سماء فوق كل سبع تلبية النداء وربه بالعين عين محمد وقال له مولاه أهلا ومرحبا بعبدي وهبي مصطفى يا محمد ألا من يعصى مختاره خاب مقصدا عسى ربنا ختم عدو محمد دمائي وجسمي قد تصلي على الذي له في فؤادي مستقر محمد رافر له موسى وقال لربه هلا دمني يا ربي في حزب أحمد وقال له خذ ما أتيتك شاكرا فإنك عندي لست مثل محمد فإنك عندي لست مثل محمد. gbogbo wa tí àánú Ọlọ́run ní kí ajíṣọ́ àì tó ní gbogbo wa kí a jọ wà níbí tó sì jẹ́ pé
tí ìwà níbí wá sì nítumọ̀. Torí kéèyàn wà níbì kan kò sọ pé kí onítọ̀hún ó wà níbẹ̀. Gbogbo wa tá a wà níbí tó ṣe pé ìwà níbí wa àánú Ọlọ́run la wá fi béèrè. Masha Allah. Tó sì jẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wa lásoríire. Àmín. Àwọn tí a máa ti ń jẹ́ àmín. Àmín. Yóò dúró dìyẹn torí wọn tí ì dojú agbo yìí. Wallahu a'ta lin-nabi Muhammadin fadilan bihi qad zadahu takrima. Ó ká mi lára bẹ́ẹ̀ tí yòówù ànábì Ifá. Salla alayhi wa qala ya man amanu. Tó bá sèmi ni wọ́ bí mo ṣe lágbára tó dé ṣe pé àní Muhammad. Sallu alayhi wa sallimu taslima. Pa ìwà ànábì sọ. Sallu alayhi wa sallimu taslima. Wallahu a'ta lin-nabi Muhammadin fadilan bihi qad zadahu takrima. Fadilan bihi qad zadahu takrima. Salla alayhi wa qala ya man amanu. Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Salla alayhi wa qala ya man amanu. Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Àti yóò bá ọ̀rọ̀ mi ò tí ì débi dáadáa. Ya rakiban nawali madinati qasidan. Ballighi salami ala nabi Muhammadi. Ballighi salami ala nabi Muhammadi. Òru òní tèmi wà níbi tí mo wá ṣe fún oríire mi ni. Alhamdulillah. Tí wọn náà bá wà nú àwa tí wọ́n sì fáìlì oríire fún lónìí. Yòǹbó ànábì lẹ́ẹ̀mẹ́ta. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ya rakiban nawali madinati qasidan. Ballighi salati ala nabi Muhammadi. Adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tó darí wa síbi èyí. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá fẹ́ràn Ọlọ́run lára mi lóòótọ́ tí ìṣe pé gbólóhùn tí ò dọ́kàn. Ẹ jẹ́ ká fún Ọlọ́run ní farabalẹ̀. Èèyàn gbọ́dọ̀ wá bí kó mọ́ sóríire lọ lé. Nítòsí fi lè mú èèyàn sóríire ní kéèyàn ó farabalẹ̀. Kì í
í ṣe pé ká máa ó yànmùyànmù fòru òní bẹ lọ́n kí tí o mọ̀ gbé láyé tó wà yìí. bẹ́ẹ̀ bá wá rú bí ò bá rí ìyọ́nú ọlọ́run tó fi lọ lé bó ní ó tún ti pàdé irú ìjòkó yìí. Allahu akbar. Ya rakiban naw al-madinati qasidan ballighi salati ala nabi Muhammadin wa kulli salama alayka ya alam al-huda فهو الشفيع فهو الدليل إلى الشفيع الأجود. Ọlọ́run wo la dúpẹ́ fún? Allahu. Ọba tí ìfọ̀rọ̀ ọ̀nà kó tó ṣe tí ó ṣe. Tó bá ṣe pé Ọlọ́run fọ̀rọ̀ ọ̀nà ni. Ẹ̀gbọ́n mi ò ní fẹ́ kó dáa fábúrò. Allah. Àmọ́ náà ni mo ṣe ó kẹni tí ó bí mi. Ọba tí ìdájọ́ rẹ̀ tí ò ṣe é yẹ̀ wò bẹ́ẹ̀ bá lóun ó yẹ̀ wò yóò pàdé ìbànújẹ́ ń bẹ̀. Allah. Mo kí gbogbo olúwa ẹ kú oríire. Oúnjẹ tá à lè jẹ tán tá a fi lọ pàdé Ọlọ́run. Allahu akbar. Àti kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Shafi'ul mudhnibin. sallallahu alayhi wa sallam. Ànábì tó ṣe pé chairman kódà bóyá tí ń bá orí ibú bọ̀ tẹ́lẹ̀ tó bá dì máa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. yóò sì dolóríire. Tó a bá gbà bẹ́ẹ̀ lóru ní ti soríire Yorùbá Ànábì tó kí. Ya rakiban nahwal madinati qasidan. Ànábì tí yẹn kú sínú orí ibú. Ẹnìkan kú sínú orí ibú. Na'am. Látara Ànábì sallallahu alayhi wa sallam. ó sì pàdé ìyọ́nú Ọlọ́run. Allah. Ballighi salati. Ẹ dákun kí ló kọ lúwa ẹ gbilẹ̀ pé bùdó Ẹ̀gbá. Ya rakiban nahwal madinati qasidan. Gbàdé ti dá mi lóhùn dáadáa mo ní sọ̀tàn mẹ́rin bá. Ballighi salami ala nabi Muhammadin. Ballighi salati ala nabi Muhammadin. Ọkùnrin náà kú sínú orí ibú. Kódà ká Ànábì ò tó dé ni. sallallahu alayhi wa sallam. Tán kan bá nígbà tá Ànábì dé ìsọkúsọ gbogbo Ànábì Ọlọ́run tó lọ yẹ́yẹ́ ló sọ̀rọ̀ Ànábì Muhammad. Kò sí Ànábì Ọlọ́run náà tí ó sọ̀rọ̀ Ànábì Muhammad. likulli nabiyyin fil alamina fadilatun wa jumlatuha majmu'atun li Muhammadin wa jumlatuha majmu'atun li Muhammadin. Tó fi jẹ́ pé Ànábì Ádámà. alayhi salatu wassalam. Sàlámì. Salami Ala Toha. ala Toha wa Yasin wa Duha. Sàlámì. Salami ala Muhammaduhi fil nuni wal qalam. Salami ala Toha Yàsìn náà ló tún jòkó wa yìí. Yasin wa Duha. Bàbá wa Darul Quran tó ní. Adúgbò tí àná ò ta kò ní. Alhamdulillah. Tí ẹ bá ní bàbá yín sáyé eré ẹ̀yin náà sórí ire.
bàbá mi yìí dà tó sí ọmọ bí. La ilaha illallah. bórí yóò bá rọ̀ ọmọ ni yóò ti jòrò. Allah. Salami. ẹ gbàgbé rẹ bẹ́ẹ̀ bá ń kí bàbá tó ní àná ẹ kí tòní tó di rè òburú. Salami ala Taha wa Yasin wa Duha. a kí àwọn àfáà tí wọ́n ṣe tírà àwọn àfáà tí wọ́n ṣe tírà wọ́n jù á lọ àmọ́ wà tá a ké tá a tu fara ayé àwa náà kéré. Salami ala Taha gbogbo tírà tí wọ́n ṣe bí wọ́n bá rẹ́ni ké ó kọ́ wọ́n ti parẹ́. wa Yasin wa Duha. wọ́n tún yóò bá anábì wá bí jèrè. Salami alal mamduhi fi nuni wal qalam. Allahu akbar. Allahu akbar. sọ bẹ́ẹ̀ dáadáa. Allahu akbar. Salami ala Taha wa Yasin wa Duha. Alukurani tóbi lóòótọ́ kò sí ntótó ẹni bẹ́ẹ̀ ni àmọ́ gbàtà tó túlétúlé akẹ́ntótó. Allah. gbogbo ọmọ wẹrẹ tí wọ́n ń ké Kùránì wọ́n jùlọ bí ò bá ti rẹ́ni ké mọ́bò ló kọ́ rí òsẹ́ kù sí. mímọ́ ké tá à ń ṣe wòlímọ̀ lọ́dọọdún ni Kùránì fi ń bẹ̀. La ilaha illallah. Allahu akbar. olùwọ́tọ̀ tí ọmọ tó ṣe wòlímọ̀ ọ̀ tí lọ́mọ láàrin àwọn olóríire èmi lọ́n bá ká gbogbo òde olóde lọ́mọ ṣe yẹ̀rí káàkiri ẹ̀rọ àyè ṣe fírídọ́ọ̀mù ẹ̀rọ àyè ṣe gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ wòlímọ̀ wá dé ẹ wá pa àfáà lẹ́kún ẹ̀yin ní kí wọ́n yẹ wòlímọ̀ ọmọ wa ṣe wàá ẹ̀kílẹ̀ mẹ́jọ kò páàsì bó ni ó ti páàsì. Salami ala Taha wa Yasin wa Duha. ẹ̀yin mọ̀ mi Al-Qur'an kò ṣe tóbi tó man ja'alahu amamahu qadahu ila al-janna Hayakumullah. wa man ja'alahu wara'ahu saqahu ila an-nar. Allah. gbogbo òbí tó wà lè gbé Kùránì síwájú ẹ̀yin òbí ni ń bá sọ̀rọ̀ lónìí tí ó lè pé ẹnìkan láàfáà nínú ọmọ rẹ ọ̀ sórí ibùmọ̀nù. Allah. Kùránì lè gbé síwájú ẹ̀yin tẹ́ ń bá sọ fírídọ́ọ̀mù ẹ wá ná owó rẹ̀ ọmọ ń padà wá ń ta àgbàdo létí títì sófìrí nù. Salami ala Taha wa Yasin wa Duha. ẹgbẹ́ kan fún kan ni àwọn ará ayé gbé kan fún kan wọ́n pa Kùránì tí ọlọ́lẹ́mí náà yọ àlùbáríkà kó ń bẹ̀. Salami alal mamduhi fi nuni wal qalam. àwọn ọlọ́dà ta ló ju ọmọ tí wọ́n ń ké lọ ó làwọn àfáà tí wọ́n ń kọ́ wọn. bọ́kà àwọn àfáà ò bá ti balẹ̀ mọ́ ẹ má retí ìfọ̀kànbalẹ̀ láyé. torí pé ibẹ̀ gángan àyà wọn làṣírí ọlọ́run gbé kùlùbùl àhàrárì kùbúrùl àṣírárì. àwọn àfáà tẹ́ ń wò ó igbá àyà wọn ni ọlọ́run fira rẹ̀ pamọ́ sí. ìbẹ̀lẹ̀ àtiwárí mu ìmáàmù tí orí nǹkan tètè lọ ká sámú bó o lọ wí. Salami ala Taha wa Yasin wa Duha. wọ́n lè tá a bá ń ṣe yín mọ́ mi kó tó di pọ́ mọ́ ní Kùránì kéjà ẹ̀mí ò fẹ́ bọ́ ẹgbẹ́ kan fún kan ẹ padà síbẹ̀ ẹ̀yin tí a ti ṣe wòlímọ̀ àwọn ọmọ yín ẹ di àfáà ní gbèsè bẹ́ẹ̀ sáláyé ẹ̀sán lọ́rùn. ẹ̀yin alábòsí ẹ wà ní wòlímọ̀ níjọ́ tí o bá ṣe ìyàwó ta ló sọ fún mi pé yóò sojú àfáà. wọ́n tún wá níta lójú àfáà tí ń kọ́mọ ní kéwú lọ
ẹ dá mi lóhùn ó làwọn obìnrin tí wọ́n ń lóyún tí wọ́n ń bí a. Allah. obìnrin ò kéré òkú lọmọ lára ọkùnrin inú obìnrin ó ti dàlà yìí. Allah. ẹ má pọ obìnrin nǹkan kéékèèké mọ́ gbogbo yín tẹ wà ń bí lónìí tẹ níyàwó ẹ tí ì tú ọkọ bèlè bẹ́ẹ̀ ṣe bàbá ọmọ ẹ lọ yí padà kájẹ wàrà bákété lẹ́sẹ̀ títì ká mú kùnú lé ká máa ṣe bí wèrè lọ́ìdẹ̀. Salami ala Taha wa Yasin wa Duha. gbogbo ọkùnrin tí ìta bá ti dùn mọ́ láàdáadáa yóò ṣàgbákò nínú yàrá. Salami ala Ali Mamuduhi fi nuni wal qalam. ọkùnrin wa kú lásìkò ànábì Musa. Alayhi salatu wassalam. ẹ kúkú pè mí padà. àmọ́ tí ó pè mí ń bẹ lára mi. Salami ala Taha. torí Sheikh Yasin ẹni bá sọ pé ò ní ṣòfò. Adama Allahu hayatahu. ala Taha Ala Taha wa Yasin wa Duha. ẹ sì pé Yasin. Yasin salami ala Taha wa Yasin wa Duha. orúkọ tí wọ́n dátọ̀ gbọ́dọ̀ mọ́ pẹ̀ràn orúkọ tí ń gbẹ̀ràn. Salami ala Taha wa Yasin wa Duha. bó o bá tiẹ̀ mọ Yasin ọmọ Yasin tọ̀fà hukuma. Salami ala Mamuduhi fi nuni wal qalam. bó o ṣètò nínú ẹni mọ́tò ń bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tó náà fà. Ami salami. torí bàbá Yasin ọ̀rẹ́ mi ni wọ́n. gbogbo ẹ̀ tí a bá fẹ́ máa pìtàn ọmọ ọlá ò ní yàrá yín. Allah. ẹ̀ wá ń péjọ òní ẹ bí nítorí tí ṣé wo sì bí àwọn arápẹ̀ ẹran súná déédéé bọ́ọ̀ ṣe wí mọ́ lọ́ọ́ sì ga mọ́. èmi ni ha tẹ̀ ìyanu ẹ̀ sí. ẹ rò pé àgbákò ni kéèyàn máa pìtàn ọmọ àfáà rẹ̀ kò lè soríire. n ló jẹ́ ní bàbá Yasin ló jẹ́ fi bàbá kún ọkọ wọn njọ́ tá a ti bí ọmọ màálù ní ti sẹgbẹ́ ẹ̀yẹ ewúrẹ́. kódà kì í sọ̀rọ̀ lásán ọ̀rẹ́ yàrá mi ni wọ́n kọ́ ya àwọn ibi tó ń korí bọ̀ látòní. Salami ala Taha wa Yasin wa Duha. ìtẹríba wa pọ̀. bàbá Yasin mà níwà. Salami ala Ali. wọ́n máa ní bàbá mi ọlọ́run ó bàbá yín. Àmín. ẹ jókòó bàbá ṣeré mọ́ ntí ó wọ yàrá gbọ́mọdé yóò forí gbàkúmọ̀. Salami ala Taha wa Yasin wa Duha. Salami ala Ali Mamuduhi fi nuni wal qalam. mo kí ọlọ́run lára yín. Salami ala Ali ń bọ̀ àbí ọ̀rọ̀ yín odidi ọ̀rọ̀ ni. Mamuduhi. àwọn ni wọ́n Musa. Alayhi salatu wassalam. dákúndákún dé wíyìn. Na'am. ọlọ́wọ́n ni wọ́n Musa. ọkùnrin olórí ikú tó kù yìí ẹ máa gbọ́ ọlọ́run o tí gbogbo ayé mọ̀ pé olórí ikú ni tó sì hàn bẹ́ẹ̀ lọ sí fún ẹ̀ torí ibi tó yọ olórí ikú dé àtàn ni wọ́n lọ jù sí. gbàrà tó kú wọn kéde ẹnìkan gbọ́dọ̀ sí o ẹni bá sí o ṣàgbákò àtàn ni ẹ lọ jù sí àtàn kódà àwọn ògbé la àtàn lásán wọ́n wọ ni wọ́n fokùn wọ. Allah. níbi tí ìbàjẹ́ rẹ dé. ọlọ́run Musa. Alayhi salatu wassalam. nísìn lọ kírun sí la kọ́lọ̀ wẹ̀ lọ kírun sí la lọ sí. ó ní wọn ọlọ́run gbọ́dọ̀ kọ́sẹ́ fún ọ. dáadáa rẹ wo ní ìsọkúsì. ẹni tí gbogbo òlu ṣe mítìnì pé kí wọ́n lọ sọ sáàtàn wá ní kí n lọ kírun sí la. ọ̀dì
wọ́n dùn mí pa. ó ń lẹ́yìn tẹ́ ń sọ̀fọ́ọ̀tì olórí ibú automatically olórí ibú ni. bẹ́ẹ̀ bá ti lè mọ̀ yẹn lórí ibú tó ń sọ̀fọ́ọ̀tì ẹ̀ tó ń gbé bánà rẹ̀ ká kí wọ́n wù ọ́ dáadáa bọ́ọ̀ bá ṣe láàárọ̀ sórí ibú lálẹ́. tó o bá ń gbìjà olórí ibú èèyàn tó ń gbé àríkà tó ń ṣe bí àǹgùrú lẹ́yìn rẹ̀ ẹ̀ẹ́dọ̀ tẹ́ni àǹkáwù bó ṣe tó nínú ẹ̀yẹ ayé ó padà kàbùkù káyìn. salami ala Taha wa Yasin wa duha. ní ọ̀ka jíṣẹ́ Sulemana jòkó báyìí ó ní wọ́n bí ọmọ kan níwọ̀ oòrùn wọ́n bí kẹ́ni ibi tó rùn ti ń yọ wọ́n sì fẹ́ra wọn láyé. àǹkáwù sì nàró báyìí torí jọ́ náà ọjọ́ tí ń bá ẹ̀yẹ ṣe mítìnì ó ní tó sọ pọ́nà ń sọ òun ó yẹ kádàrá ẹ̀yẹ àǹkáwù tó bá fò láti ibi tó bá lòkè báyìí yóò sì máa rí Amẹ́ríkà nínú gbogbo ẹyẹ tó wà láyé olólè lọ sánmọ̀ jù ó lóun ó yẹ kádàrá bọ̀ ṣe tó ibẹ̀ ló sórí ibú sí káì ẹ̀yin kan ní sọ lálẹ́. salami ala Taha wa Yasin. bẹ́ẹ̀ bá sì fi mí lára balẹ̀ ń bọ̀rọ̀ débẹ̀. wa duha. ọlọ́run wa Musa alayhi salatu wassalam. lọ sí. ó ní wọn lọ́n gbọ́dọ̀ kọsẹ́ fún ọ àmọ́ ọ̀tá ara mi sí iná burú èmi ní kò sí. gbogbo yín tẹ́ ń dìbò fún pátì tẹ́ ẹ̀ dìbò fún èèyàn ẹ̀ gbọ́n. búrẹ́dì dọ̀tí ẹ wá ní kó pààrọ̀ lébẹ́lì sí lébẹ́lì nírùn ni. búrẹ́dì ayé rẹ ti bàjẹ́ ẹ pààrọ̀ lébẹ́lì sọ́dún kó máa rùn mọ́. mísàkì tí Nàìjíríà ṣe ní kíni pátì larù lórí àwọ̀ èèyàn tí pátì fà kalẹ̀ ẹgbẹ́ là ń dìbò fún èèyàn burúkú sì lọ́wọ́ sọ ẹgbẹ́ ó yẹ ká lè mọ̀ pé ẹgbẹ́ yín dà àmọ́ lórí ibùdó fà kalẹ̀ àní sọ̀pọ̀tì ẹ̀ ẹ lọ́wọ́ lórí ire wa ẹgbẹ́ lẹ̀ ń rù ká ẹrù ẹgbẹ́ ká fọ́ Nàìjíríà àwọn ìṣòro tó ti pé yé ó lágbàá. yẹ kí mo wá sọ bí lónìí àmọ́ tọ́rọ̀ bá lọ ọbẹ̀ ń ní sẹ́ẹ̀nù mi kù. náà salami ala Taha. Musa wa kọjú sọ́nà ẹ̀wádìí ọ̀rọ̀ kẹ́ tó ṣe nǹkan ó lé mi ló ṣe Ọlọ́run ní kò dáa èmi gán mọ̀ pé kò dáa èmi Ọlọ́run tí mo dáa mo máa jù yín lọ. ẹ ló pa ẹ lọ́wọ́ báyìí ló bí sùn ṣé n tó ṣe fẹ́mi Ọlọ́run gángan kò kà mí sí rárá kò bẹ̀rù mi pínpín kò sórí ibú tí ò ní sí. ọmọ tí bá ń ka àtàwọ́rá tó bá débi tó kọ ànábì Muhammad wa sallallahu alayhi wa sallam. yóò wá dúró yóò wá ní mo gbà fún ọ sallallahu alayhi wa sallam. Ọlọ́run tó bá ti ẹ̀sẹ̀ mi ṣèbó sì fẹ́ràn ọ̀rẹ́ mi. olùwọ́tọ́ bínú tó fi rí ọ̀rẹ́ rẹ ọmọ náà ni ọ́ wọ́n ti di pọ̀ ti sí èrè lọ́ọ̀dẹ̀ wọ́n lọ pẹ́ni tó fẹ́ràn wá. ó ní no kò fẹ́ rú ọ gẹ́ ọ lè kú sínú yìí báwọn. Ọlọ́run ní tòótọ́ ni ò fẹ́ mi ẹ máa gbọ́ tọ́lọ́run wá sọ ṣùgbọ́n fẹ́ràn Nabi Muhammad sallallahu alayhi wa sallam. mo sì ti ní má jẹ̀mẹ́ rẹ̀ kò ní fẹ́ràn rẹ̀ kí n fi sínú náà. ìyá adé tí ó jẹ ló ti jẹ làtà tí wọ́n sọ sí o mo sọ́dọ̀ lórí rẹ̀. Allah salami ẹjọ́. ala Taha wa Yasin wa duha. táwọn kẹ́kẹ́ ó débi orí ikú tẹ̀lé ká mọ̀ sọ́jọ́ bí ànábì ma. sallallahu alayhi wa sallam. nísìnyí fi tọ́ wà yóò gbọ́ ànábì kí n gbọ́. ẹni bá yẹ mọ̀ sọ́jọ́ bí ànábì nǹkan ti ṣe. àkàtú wa ní inú oṣù rẹ̀ gan ni ká máa ṣe oṣù wo ni oṣù ànábì. sallallahu alayhi wa sallam. ẹ má ṣe lóbo ọlá ànábì kọjá ká kéèjì ẹ̀ kó sùn kan ni ó tóbi ẹnìkan ò tó bẹ́ẹ̀. bó lọ wí jìrì. salami ala Taha
àtẹwà níbí àwọn ènìyàn máa yà sí bí ẹ bá yà sí o àmọ́ tí ó bá kéré kéwú ẹ má débẹ̀ ẹ má ṣe wòlímọ̀ mọ́ gbogbo wòlímọ̀ àlámútàrà kéfà wòlímọ̀ àlámúnáṣìrá wòlímọ̀ sẹ́bì tí gbogbo wa ṣe tí kéwú fi àwọn èèyàn kí wọ́n parun tán àwọn ẹni kéwú jágéré tí wọ́n lè fàáfà jẹun wọ́n wá sọ nǹkan di kékèké wòlímọ̀ haram kìnnìkan ìmọ̀lídì haram wọ́n fi ń kówó jọ nígbà náà ń kọ́ bàbá pè é jọgbó láti rówó kọ́lé ọlọ́run tẹ̀bá ní ọmọ ṣe yìí mẹ́ta bàbá yín ní yàrá ẹ̀ dáhùn ẹni bá tó tajà náà là á fi tajà àníbi náà ló tó pèrò sallallahu alaihi wasallam. báyìí kankan máa ń sọ ọjọ́ bí ara rẹ nínú àníbi ìṣẹ́bẹ̀ yóò ṣe pọ̀ tó ní ta làwọn atọ́nà òfin kéyìn ó pọ̀ tó bá ẹni tó lè pè yẹn náà nù ó kọrin lásán ni kò tí ì dé o ó kọrin dànù. sallallahu alaihi wasallam. salami bẹ́ẹ̀ kí n lọ. ala Taha wa Yasin. ilé alájẹ́ wọn náà méjì ó bàjẹ́. àmín. iléeṣẹ́ àádọ́ wọn náà méjì ó bàjẹ́. gbogbo àwọn àfáàyé akí wọn àwọn tá a ké lọ́dọ̀ wọn gan tá a fẹ́ jọ tá a sì jọ. nǹkan kọ́ aléké nǹkan kọ́ alọ́nà nǹkan kọ́ aláṣírí. gbogbo ọ̀rọ̀ papọ̀ kan ní kọ́ akẹ́gbà bí ẹ ti ṣe é nì. náà salami ala Taha. mo kí bàbá ìmáàmù àgbà nílẹ̀ yìí àti mọ́gàjí dáúdù gbogbo oyè tẹ́ ẹ̀ bá ń jẹ mo kí wọn torí bẹ́ẹ̀ bá fẹ́ wọlé kó kí ẹni tó nílé mo kí bàbá ìmáàmù àgbà ní ọ̀tẹ́ gbogbo ájì ṣùáìbù ń kọ̀ ń dà ní àárín ń dà Ṣuaib. ájì dájú ní nǹkan àǹtí rúkà ìwọ náà wá àǹtí táì bá mú kí ìyàwó mi ọ̀ká rí tọ́mọdé lọ wá gbowó tiẹ̀ padà ẹni tí ì ṣe bẹ́ẹ̀ nù. mo káwa àwa tá a gbà fún àná látara òní kò sí bá a ṣe ku èlùbọ́ tá à ní rí kàńdá kò sí bá a ṣe ṣẹ́ ògì tá à ní rí èrí bẹ́ẹ̀ bá kọ́ yẹn 50 ní kéwú tó sọ fọ́lọ́ olè ní ọjọ́ èrè 30 bí ṣe rí nù àmọ́ akẹ́yìn tẹ́ ẹ̀ dá ànámọ̀ látara òní tẹ́ pètèpé yóò mọ ránṣẹ́ ká ẹni tá a ṣàgbà èyí ti ra òun lákàlẹ̀ n tó yẹn bá ṣe fún ọmọ àfáà rẹ̀ lọ́mọ kéwù rẹ̀ náà sì fọmọ tiẹ̀ náà mọ́jẹ̀mú ni kì í ṣe pè kì í ṣe èpè gbogbo ń tẹ̀mí sọ sílẹ̀ àlàájì àgbà mọ̀mọ́kọ́ mọ̀ mí ò gbà èmi gangan ó gbà kí n tó kú wọ́n sì ti ń gbà á. kọ́lùkù yín wá dúró ẹ wá dúró ti ọ̀rẹ́ mi Yasin ọlọ́wọ́ dúró ti rántí náà. àmín. ká bẹ̀rẹ̀ wá sí. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. máa sì ní kí n ṣe àbí kí n sọ̀rọ̀ Ànábì Muhammad. gbogbo ẹjẹ amúlọ́kọ̀ọ̀kan mo rí ọ̀rẹ́ mi Yasin ẹ ti kún ìyẹ́ méjì mo láìkì yín mo wá ṣàdúrà fún ìyáálé yín ẹ̀dùnkọ́ tó jẹ́ rójú ráàyè sẹ̀sán tó wù yín tóbìnrin bá fún yàn lásìléwọ̀ ìṣekúṣe lèyìn ó ṣe agbára ilé àgànná kò dágbàrá òjò dúró bọ́ọ̀dì nìkan yóò yọ̀ ń bò mí ìwọ tó ń sáré kọkọ rẹ má fẹ́ èèyàn lé ọ èèyàn ni ò ní fẹ́ lé ọ yóò bímọ lọ́mọ rẹ. bàbá àta kí ló tó rẹ́rìn èèyàn lọ ní ó má fẹ́ ẹ gbọ́ ọ ní ó má ṣe kí ni ọ ní ó má bímọ bọ́ ọ bá rí orogún ṣe tó ọjọ́ kọ̀rẹ́ orí èèyàn fẹ́ tó lẹ́yìn tẹ̀ wá ń bẹ̀ ẹ̀yin bíbí ìlẹ́kùn bí ẹ̀yin bíbí ẹ̀yin bíbí
ẹ wá ń sáré ká kò ní fẹ́ yẹn lé mi àdúrà rẹ ò ní gbà lórí kò ní fẹ́ yẹn lé ọ ní rí ṣe láíláí ẹ̀yin àfáà tẹ́ fi Kùránì parí bẹ́ẹ̀ ní fẹ́ yẹn léyàwó yín kó bí mi níran yín ẹ̀ wúlò ọ̀wọ́n bóbi ìdámọ́jẹ̀mú wọ́n ti máa mú kéèyàn níyàwó méjì pọ̀ òun ní sọ yín lónìí ni kọ̀níṣà máa mú yàn ni tóbi ni ó dépò oṣù mẹ́jọ tí ò ní ṣe é sùn lé dókítà ni ẹ wá sí ẹ̀fẹ́ dáràn ẹ má dọ́dọ̀ rẹ̀ mọ́ wèrè orúwa gùnlúwa rẹ̀ ọmọ pé ha òun lè ṣe é súnmọ́ ẹ̀. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. ló bá níyàwó kan ló bá lọ Mọ́kà ìjọ ọdún lọ ṣẹ̀ sí bọ́ọ̀ tí ń di ẹni ní ọmọ tajú ọ lábẹ́. ibẹ̀ kí n lọ lálẹ́ tó ní tó fẹ́ gbọ́nù. mo ń fìyẹn kí ìyálé Ṣéèkù Yàsín ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ gbàjẹ́ nítorí ká má fẹ́ èèyàn léyìn ìgbé sísìn kò tó ọ̀wọ́ yẹn dún níṣẹ́jú kan. tẹ́ ẹ lọ gbàjẹ́ tẹ́ ń kojú bọlé tẹ́ ọ̀ sunkún fọ́kọ rẹ ọkọ rẹ ó fẹ́ èèyàn lé ọ bàbá rẹ gẹ́ tí ò dá fún tọkọ rẹ kò fẹ́ èèyàn lé ìyá rẹ. ẹ̀yin méjèèjì ẹ má gbẹ́kọ̀ o wọ́n máa ní kọ́dà ẹjọ́kọ́ ìwọ ìyá lè ọ̀wọ́n ń báyàwó rẹ̀ kánkó bẹ́ẹ̀ ni bá a bá lọ ọjà tá a bá ta àádára ní ẹ fún ẹ̀ pé èèyàn nílá rí kò sí àrà kan fún àfáà ju kó fẹ́ bí tó sọ̀rọ̀ ń jọ lọ. mo kàn sọ yín ní torí ẹ̀yin àfáà tẹ́mọ̀ ní èèyàn fobìnrin tó lé ìgbà náà ń kọ́ nta bá bí ní òwò yàrá wa ìwọ láyé ti gẹ́ẹ̀tì. gbogbo obìnrin ló yáyì tí wọ́n rìn títì bẹ́ẹ̀ bá fẹ́ ṣé kágbàdo òjò máa gbé ẹ lọ ni. ẹ ràn wọ́n lọ́wọ́ kẹ́kún ọ méjì méjì kí lè fà. Qul lilladhina kafaru in yantahu yughfar lahum ma qad salafa wa in ya'udu faqad madat sunnatul awwalin. ẹ̀yin ọmọ kẹjọ wọn bẹ ní náà tọ́lọ́ lè fẹ́ ni ó níyàwó lé bí ìyàwó àgbààgbà bí ò bá fẹ́ bàbá Yàsín gbọdọ̀ wọ́n ti máa nàró fún lórí àga lónìí òun náà bá wà náà ti ń wà lẹ́yìn àgbo ni káfẹ́ ni ó níyàwó lé ń gbà mí ò lè jù yá rẹ lọ torí ẹni tó bá fẹ́ bó ṣe tó lọ ṣètò ẹ̀ sọ fún pé ẹ̀ lè fẹ́ ni ó níyàwó lé ọ̀rọ̀ ọ̀dọ́ tó síríọ̀sì. ìyẹn kí mo wá sọ ẹni Nàìjíríà ẹ dá mi lóhùn ẹ wí lẹ́ẹ̀kan sí i kí ni púrógírámù Nàìjíríà kí ni solúṣẹ̀ tá a fún. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ó tún mo bá sọ ike tó ṣe wáàsí lórí ẹ̀ ṣé ẹ gbà pé Nàìjíríà ní pọ́blẹ́mù àbẹ́ gbà ẹ dá mi lóhùn ṣé ò sẹ́ni tí ó gbà àgbà pé sọ̀rọ̀ mọ́ Nàìjíríà torí Nàìjíríà nísìnyí ó ti sọ ọ̀yàn mẹ́rin dòkúrọ́ ó sọ ọmọ dòkúrọ́ lọ́dọ̀ òbí àbí ọmọdé Nàìjíríà àti jèrèdógún sí Ramadana fi parí mílíkì ẹyọ kan ọmọ òrìrà fóbi ìyá rẹ̀ máa pé àwọn ẹ̀mọ̀dé mẹ́ẹ̀ẹ́dógún apèsè bẹ́ẹ̀ rí mi àárí sálárì gbà básìkò ìṣerí nù mọ́ mi ẹgbàá ẹ wo àgbákò kéèyàn bí ọmọ kó má jèrè ẹ̀ àgbákò tí Nàìjíríà dá lẹ́nu Nàìjíríà sì fọ́ àgbákò tí wọ́n ti ń darí wá dá lẹ́nu náà tá a fà lé Ọlọ́run lọ́wọ́ ẹ máa ka tí ń sọ ìmọ̀ ẹ̀díjẹ o mọ́mọ́ ọ̀rọ̀ mi kan kú ohun tó dá òní kù láyé rẹ o. bàbá àta wa bil haqqi anzalnahu wa bil haqqi nazala bí mo ṣe sọ ní ọ̀sẹ̀ ká o. Qul lilladhina kafaru in yantahu yughfar lakum. bí ìbá ṣe pé wáàsí tó pọ̀ Nàìjíríà ò jẹ́ kó sọ́kọ gidi mọ́ lónìí
kò jí ó sọ́kọ̀ ẹ dákun bí kéèyàn rọ́jú rówó sẹ̀mó fi kalẹ̀ ìyàwó ni ó fowó ọbẹ̀ kún ní o máa ní ra mú bẹ́ẹ̀ o tó ń gbọ́ ọbẹ̀ mu. kullil ladina kafaru. ọkùnrin tó bá fẹ́ tẹ́nísì ẹni kí ni ó ṣe tó bá bu òkèlè yóò wá lù láàrin ìyàwó lónìí ẹ̀ ṣe kí ni ẹ̀ rọ ọbẹ̀ sínú ẹ̀ abúlórí ibú ni sẹ́yìn ẹni ni àdé máa fi gàn nàìjíríà máa kọjá kọ́ lu òkèlè láàrin kọ́ panu tó kì. sọ́gbọ́n tí ìwé àbẹ́ ẹ̀dá mi lóhùn nígbà tí nàìjíríà wá dojúrú tó polúkú musu gbogbo sẹ́ẹ̀tì ẹ̀yẹ kóbìnrin ó ṣe ni wọ́n ń ṣe báyìí sọ́bù òróbó báyìí àsálà wọ́n wà sáré tẹ̀lọ́kọ̀ ní òpó mẹ́rin wọ́n wà ní ààrà yóò tún wá padà wá. ẹ wo fìtínà ń lọ́pọ̀lọpọ̀ fi gbádùn ìyàwó rẹ̀ mọ́ wọ́n ti dọkùnrin ẹ̀ mọ́ ni ìsinmi téèyàn fi pé obìnrin ni mí ó ti kú lára wọn wọ́n ti ṣe wọ́n ti já bí akọ ẹ sí wàhálà akọ ẹ mọ́ rẹ̀ rí mọ́ nàìjíríà ní problem tó ga big one. ẹ wá wo lónìí ọkùnrin ò wá lẹ́nu lọ́ìdẹ̀ mọ́ torí ìyàwó ní sanwó skul ọmọ nàìjíríà nǹkan ṣe wá ẹ̀kẹta tó dókùrọ́ bó lórí ọmọ mi. kullil ladina kafaru yughfar lahum ma qad salafa. ẹ dẹ́kun nílùú wa ní kí ló fà sọ̀rọ̀ ètò tó báyìí torí ọlọ́ 2000 ló pa ẹlòmí fa yóò wá ní mọ́mí afẹ́ gbé lọ hospital àti ìjẹun àárọ̀ gan àwọn ọmọgbọ̀n tí ìjẹun ẹ máa rọ́jú yóò sì rọ́jú tí èkú. tẹ́ ẹ bá rí aṣọ tí wọ́n fi ń pọn ọmọ mi wọ́n ti lé òsì mọ́lá láti kékeré. ìlú làásìyà ni àbá àṣàgbákò lórí àtúpalẹ̀ lónìí. wa ya'udu faqad madati sunnatu awwalina. ẹ̀yin wọ́n mẹ́wì. wa ya'udu faqad madati sunnatu awwalin. tá a bá ní ká lọ ọ̀dọ̀ àwọn olórí ẹ̀dẹ́kẹ̀ kọjú síbí àwọn tá a lè dìbò yàn ẹ gbọ́ fúnra ọ̀fàfà nífẹ̀ẹ́ ló pọdẹ tí ó pa fúnra wa la yàn àwọn tí ó hàn á lè mọ̀ nítorí tá à ń pè lágbájá ló lè ṣe àsọpọ́lọ̀ ló lè ṣe. Allahu akbar. ẹjọ́ fi wá sí rẹ dìgbà tí ó kù wà tìyàwó rẹ ọ̀rọ̀ ẹni kì í sọ ẹ̀ tọ́rọ mi tí ń sọ̀rọ̀ yìí ìyàwó jẹ mí Nàìjíríà àmọ́ mò ń ké torí àwọn tí ń dààmú mọ́nàká ẹ̀ wá kí mi sílé mi ọmọ pé ìyàwó jẹ mí Nàìjíríà yìí ṣùgbọ́n àwọn èèyàn ń dààmú tabalà àfẹnu kàn án àṣàbòsí báńkì ayékáwá náà sọ́mọ̀ lọ́lọ́ tí ń pàṣẹ owó wà. kullil ladina kafaru. àwọn èèyàn ń dààmú ẹ̀wọ̀n ọmọge nítorí pé fẹ́ ta wàrà mẹ́rin wọ́n sì nàró 10 hours ní títì ẹ̀dá ọkùnrin tó bá dá ìsìnkú tó mọ̀ bí mọ̀ sí wọn ní problem. kéèyàn wá nàró wákàtí mẹ́wàá ní títì kó wá gbé àgbàdo lọ́wọ́ àgbàdo mẹ́rin lórílẹ̀‐èdè yìí àgbàdo mẹ́rin péré torí pé yẹn fẹ́ ta nǹkan 150 òun ó sì pa yóò sì gbẹ bí awọ kò wá tún ní rẹ́ni rà á ìbẹ̀rù wọn ti kọ́ ọmọ alágbàdo máa bọ̀ ó tán lọ kọ̀rọ̀ ojú ọlọ́mọ tó kò tó fún lówó fọ́tọ̀ láyà kí ló kọ eléyìí aníṣẹ́ rà ní abẹ́ rà poverty òsì kì í jẹ́yìn onímọ̀jẹ̀mú bó sì bá táyà dáadáa ọmọdé àgbẹ̀ sì kú lára ẹ̀ tẹ́bà ń gbọ́ mo ní principle mo ní tí mo fẹ́ ṣe láyé orí ìjẹniba wọ́n sọ Nàìjíríà di nǹkan rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tabaríkà lọ́dọ̀ àwọn olórí
n tó fẹ́ tú Nàìjíríà tí ń wí nǹkan márùn péré ni má bọ̀. kulli alladhina kafaru in yantahu yughfar lahum ma qad salafa. gbogbo yín obìnrin náà ní ẹgbà kámú ni kí lọkùnrin rí ṣe mọ́ lónìí gbogbo ń tá a máa ṣe ń jọ tá a dúpọ̀ máa dùn ó di nǹkan ìbànújẹ́ lónìí ìkómọ párọ̀ láti ṣe jẹ́jẹ́ wọ́n ti ẹ̀sùn kómọ kan lọ́dọ̀ wájú ni wọ́n ti ẹ̀gbọ́n ọmọ jáde àṣùbà kan ní lágbàdo oko tó ọmọ jẹ́ ni àwọn èèyàn wá ń pàrà ẹ̀ ní ṣe súná láti sọ́kọ ọmọ ìpínlẹ̀ tó ń wá. وإن يعودوا فقد مضت سنة الأولين àfọ̀mí nílùú dẹ̀rẹ̀. وإن يعودوا فقد مضت سنة الأولين. ẹ̀yin ìyá ọ̀tẹ̀ ń bẹ ní mọ́rìd ní lóru òní ṣé mo lè wí délẹ̀ because kálukú yìí ti mọ ibi tí ń sọ̀rọ̀ lọ ẹ mọ ibi tí nǹkan ti ń ṣe é ẹ wọ ọmọge tí wọn ò rí lé ọkọ lọ ẹlòmíì ti bí ọmọge lórí márùn tí ò rẹ́ni pè á àwọn tó sì pè á ní aláwìn ní á àwọn yàyà kàṣúà kó mọ ìyá báyìí oníwàásíyà ọtọ́ báyọ̀ níyàwó ńlé ìyàwó bọ̀dá rẹ̀ ní ń dáná fún ọ wọn àmàlà kéré mọ́mí junior ẹ bá ń kọ́ sí i oríire òfin gbogbo ara dá. bí Ramadan bá dé yóò máa jà sọ ilẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ ẹgbẹ́ wọn lẹ́yọ̀ kan lẹ fún mi ìyá ni fẹ́ tiẹ̀ tí ó mọ̀ fún ọ ní mẹ́wàá kọ́mọ bí ṣe rí ẹnu làárò. kulli alladhina kafaru. ẹ dákun ọmọ mi mo fẹ́ kọ́ kí á yà ọ́. Naam. ṣùgbọ́n mo fẹ́ túmọ̀ àrùn ìnà kí n yára lọ ná. Ayakumullah. ẹni kí ni àkọ́kọ́ jẹ̀ mọ́. Naam. tó fẹ́ dojú Nàìjíríà dé àkọ́kọ́ bẹ̀ ní túlù lẹ́ àmàlì àwọn tí wọ́n ń darí wa èròǹgbà wọn ti gùn jù wọ́n fẹ́ kọ́lé ojúlé mẹ́rin fẹ́ǹsì éka kan tọ́lẹ̀tì wọ́n fẹ́ kí wọ́n ṣe pẹ̀lú 40 million níbi tí wọ́n bẹ lọ́n kí wọ́n kú sí nígbà tí wọ́n á kó aláàdí tán wọ́n á bọ́ sórí mẹ̀kúnnù àwọn á ń fún mẹ̀kúnnù wọ́n sì máa kọ́ sórí pépà gbogbo owó làwọn ti san àwọn òjẹ́ nìkan kan gbèsè Ọlọ́run máa ní ìwọ mo ti hàlákà rẹ̀ ẹ dákun torí Ọlọ́run sáyé náà tá a kú dànù lèyẹn wá ń fi 1 billion kọ́lé bóun ni sàárè ló ṣe wọ́n tó ẹ tẹ̀lé mi jèrè èròǹgbà wọn ti gùn jù ní kéèyàn ra mọ́tò 150 million 150 million ẹ jẹ́ sọ fún yín lónìí ẹni kíni bẹ́ẹ̀ bá ní 1 million lọ́wọ́ tí bá náwó 1000 ọdún mẹ́ta ní òfin náà 1 million péré 360 lọ́nà mẹ́ta díẹ̀ ní òfin lé ní 1 million mọ̀ mú 1000 báyìí 360 days. Àbí tabasi bẹ̀rẹ̀ ká ní 360,000 ayọ̀ àtọ̀ mi 360,000 díẹ̀ ní òkú. Ẹ̀ka wà lọ́ra ọkọ̀ 250 million bullet proof ní lóòótọ́ àbí bẹ́ẹ̀ sì ní ìjọba sáránsì kò lè jò àmọ́ ká dákẹ́nu rẹ jọ ọ̀rọ̀ rẹ ti pọ̀ ọmọ tí yóò ní tálọ́ rò pé sọ̀rọ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ jù kí ló kọ́ máa sọ̀rọ̀ bó lọ wí. kulli alladhina kafaru yantahu yughfar lahum ma qad salafa. bàbá ọ sọ̀rọ̀ dúró dégbà tiẹ̀ wà lá ló gbà lọ́wọ́. àlọ́ ló sọ̀rọ̀ àwa náà sọ fìgbà rẹ pamọ́ sábẹ́ ẹgbẹ́ lónìí. وإن يعودوا فقد مضت سنة الأولين. ẹni bá yóò ń bá nábì òní parẹ́. Allahu alayhi wa sallam. àti ń darí wa bàbá yà á sí èròǹgbà wọn ti gùn jù wọ́n dáràn
dákun ẹ sọ fún mi ẹni kíni ẹni tó kọ́lé 250 million ẹni bẹ́ẹ̀ ni tó bá fẹ́ fún ará àdúgbò ní 50 million sí òní lọ pé mo ti kọ́lé 250 million mo fẹ́ wá ṣe sàárà 50 million ẹ sọ ìdẹ̀tí dùnú ní wọbẹ̀ kéèyàn kàn mú 1 million lásán pé mo fẹ́ ra nǹkan àwẹ̀ ládùúgbò wa gbogbo èèyàn bí ó tẹ̀ tọrọ bára àwẹ̀ kọjá 15 wọ́n ń bà ná owó tẹ̀wọ́n wá ń ṣe náwó ẹ wá ló lè pọ̀ ọlọ́mọdé àṣàgbákò lè ní wọ́n wá mú odidi màlúù wọn ti rìn bọ̀ láti di yóyọ lẹ́nu wọ́n wá rògbè lójú ọmọ tálíkà tí òrówó sukùl san wọ́n wá mọ kánópì tí wọ́n tà lọ́sẹ̀ kan kí wọ́n gba kánópì 10 million naira wọ́n wá ta ọmọ tálíkà wọn lọ wọ́n ń bọ̀ àti pé tí ìyá wọn bá lo oko kí wọn ò jẹ́ ó ti pọ̀ jù mo fẹ́ kọ́ ká ọ̀rọ̀ tí ń sọ yìí bàbá àta tí ọ̀rọ̀ kan bá ń sọnù ń bẹ ibi tí mi rò tí ní sọ̀rọ̀ ẹ mọ́nu ọ̀rẹ́ mi nì mo máa mú travel káàkiri kódà tí wọ́n fẹ́ kó Nàìjíríà ní bàbá mi travel ká dáná. wà á yà ó dùn fàkọ́dì máa bá ti sunnatu al-awwalina. ṣé wàá rí tí ń dààmú àwọn tó ṣáájú wa ẹni kí ni jàmá ó ní ń dààmú àwa náà lónìí ìwọ́n tó yẹ kọ́ sí ìyàwó wájú ìta lásán kẹ́kẹ́ pé àwọn afá kó sì yẹ yín ládùúgbò ọ̀wọ́n ń sunkún họ́ọ̀lù lẹ́yìn ìyàwó àkọ́bí ọmọ tó sanu gbèsè tẹ́ ẹ bá jẹ òun náà lọ sí tí ò yẹ ọ ọtí jíjú ọjọ́ kan yípo àdúgbò gbèsè wá tán lẹ̀ lẹ́yìn ìjọ tó ti tó yípo lú ọ̀wá ń gbọ́ kábíyàsí ṣé wíkèjì ẹ ní kí n sọ nílùú yìí. wà á yà ó dùn fàkọ́dì máa bá ti sunnatu al-awwalin. bàbá àta ọ̀rẹ́ mi ní kí mo pé ọ̀rẹ́ yín ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kejì tó bá yé Nàìjíríà jẹ́ ittiba'ul hawa. Allahu akbar. ìfẹ́ inú ń bẹ Nàìjíríà ẹ dákun torí Ọlọ́run kí ló bí kóbìnrin ó wọ sígẹ́ẹ̀tì lásán láì wọ pákó mọ̀rin títì ó mọ̀ pé ò dáa ń dán wèrè wò ni gbogbo yín lónìí ẹ sọ ọmọge náà tí ò bá ayé jẹ́ kó tó lọ lé ọkọ bí ìbá ṣe kájú ká fẹ́ yàwó kárin ọmọge ní ìsìnkì torí ibú ni ẹni lára àtẹ̀léfẹ́ ẹnu yìí bá a ṣe ní Nàìjíríà bàjẹ́ tó yìí ọtí tí wọ́n ń tà jómi lọ wọ́n ò rò ọtí jọ bí ilé àjà mẹ́ta wọ́n sì wọ́n fi àgàrí ẹni tó lè mú pure water mẹ́sàn-án sí ń bì tí wọ́n bá ti sàṣì èèyàn sì wá mu ọtí ìgò 20 àṣọ fọlọ́ para ni wá ẹ̀wọ̀n aráyè mu tí ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹnu eyín yín wá kán tán ẹ̀wọ̀n yín mi bí ejò ẹnu yín ò bí sálángá bẹ́ẹ̀ bá súnmọ́ ìyàwó yín lóru àfi kó di mú alẹ́sẹ̀ntọ́sì ọ máa lọ òkú ẹran. kò lè lẹ́yìn kafaru ìyàtàrú yòógì fàrílà ọmọ kọ̀bí sàlàfà. bàbá ẹ̀yin ọ̀dọ́ sẹ́ẹ̀dá mi lóhùn àti ìsọfọ́nà pé yà jẹ́ àtó ẹni lọ́nà wo àti ìmọ̀ ẹ̀yìn àwẹ̀ fúnra bọ́nà àwẹ̀ láyẹjú ẹ nífìlẹ̀ láyẹjú ẹ ẹjá pẹ̀lú Darul Qur'an àfà ẹ̀bá ẹ̀sọ́wọ́nà para nìyí torí ẹ̀ tó ń rówó ra gbó a ṣe pé orí ikú ò tí ì tó kó yá kí ló kàn mí pẹ̀lú tí jẹ́jẹ́ mojú kó lọ́fà ọ̀sìn ní wàásí yá kó mọ̀ ya bọ̀. ẹ dákun torí Ọlọ́run ohun tó yẹ ká máa ronú ni pé gbogbo ṣẹ́ tí ò lọ́jọ́ alẹ́ là ń ṣe lọ́wọ́ báyìí kọ́nà ń bá tún Nàìjíríà ṣe ọ̀kadà kò lọ́jọ́ alẹ́ akàgbà kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ ọ̀dọ́kọ̀ because iṣẹ́ téèyàn ó ṣe tí àbọ̀ rẹ bá dé ẹgbẹ̀ títì ni àmọ́ wọ́n ti wá mọ̀ pé wọ́n fẹ́ pàwá kú tẹ́tàtíkàlì fẹ́ já pa díẹ̀díẹ̀ wọ́n ń kọ́ kàdá wọ̀lú ìdílé bá ti wá ń pa bí 20 naira àròkó wónú tí bùkátà bá pọ̀ tán ẹ̀sìn òde. àwa ń tẹ̀lé fẹ̀ẹ́nu
ìbẹ̀rẹ̀ àti wá rẹ̀yìn ọ̀dọ́ ìwá jí láàárọ̀ sìgá lẹ̀ kọ̀kọ́ mú lọ mo wá gbé ọmọ tí ń fa sìgá yìí iléyà tó lọ sódò ẹran fún bàbá rẹ̀ gbogbo àdúgbò ní ẹ̀dá bàtàjọ fọ́ ìdẹ̀yìn ẹ̀ ń jẹrin ẹlẹ́ran tẹ̀ ń yọ ẹ̀ sọdún tí ń lẹ́yìn wa ẹ̀ sọdún o ará àdúgbò ló bá ń sọdún gbogbo tí bàbá yín bí mẹ́sẹ̀ẹ̀sán ẹran kan tì kó fẹ́ kàn má bí kára àdúgbò rẹ̀ ẹran fún mọ́nà kan èmi lọ ń bá ká ọmọ agbólọ́ ìdẹ̀ tó bá ti wá yóò tí ìdàsùbà wọn ní fílẹ̀ kejì ẹjẹ́ lọ́pọ̀ orí ibú tì kásọ fọ́nà para ni wá kẹ́yìn ọ̀dọ́ àdúgbò tẹni joint tẹni mẹ̀jínísà gbogbo wèrè ibi tẹ́ ti máa nàjú kẹ́pà àfẹ́ bá bẹ lọ́hùn ẹ̀kàrí àtàkọ́ ni ò sí ń ta wá ẹ̀ sọ fọ́nà kó sì ń ta ẹ̀ tún rówó ra pẹlẹbẹ èmbó sì burú gbogbo sáàsì orí ibú ni ẹ ṣe wọ́n ṣe ọtí ìgò ní ńlá wọ́n ṣe mídíọ̀ wọ́n tó wá sí kẹtọ́ ọdẹ máa tẹ̀ bí tẹ̀ ń pọ̀rọ̀ eléyìí ń gbé 30 naira orí ibú 30 naira tó bá ilé wa mú nǹkan 30 naira yóò máa bá tírélà dùn ọ̀nà ó yá àjọ kò sínú 30 naira ní ó pa o. àni vẹ́ẹ̀sì ni kí n vẹ́ẹ̀sì ẹ̀ gbàkú. قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف. ẹ jọ̀ọ́ ṣé mo ń communicate ẹ sì ń tẹ̀lé mi ẹ dákun torí Ọlọ́run ọ̀dọ́ tó sọ pọ́tí ló mọ̀ ọ́n mélòó ló ti kónú ọmọ tó bí ọbí ọmọjọ kún ọgbà láísẹ̀nsì ọmọ tó bí ọ̀nẹ́yàwó kò ní yìgì lórí ó sì bí ọmọ lórí mẹ́rin ẹ ò ṣe dírítì obìnrin tó wà lábẹ́ rẹ̀ tó bá tiẹ̀ wá mọ́ ọ̀la máa náwó lórí ìyàwó rẹ̀ tí ń bí ọmọ bíi láǹgbà ẹ fi gbogbo ara serious ẹ̀yin ọ̀dọ́ o kẹ́ ẹ lọ múra dáadáa Nàìjíríà ti dagun ọlọ́mọdé owó o àwa ń travel káàkiri kì í ṣe wáàsí nìkan ní ń ṣe ká ìrírí ayé pọ̀ àwọn èèyàn ń dààmú bẹ́ẹ̀ bá kàn ìlú mi mo nínú àwẹ̀ tó lọ yìí mo wá ń bọ̀ ní jóní mo wá dé ìlú kan ní aago 2:30 lóru ni mo ń bọ̀ ẹ̀rọ fáwọn òkú ní nájà ni àwọn èèyàn wá sùn àwọn ń dààmú ẹ bá ń ra pure water torí pure water mọ́tò sì kọ́ ọmọ mi pure water mọ́tò sì tẹ̀pa àwọn míì torí tíntìn ẹyọ kan tí ó ta nǹkan 50 naira mọ́tò sì dá lẹ́sẹ̀ ṣé kọ́ńtì la wà yí sá Trump ká kẹ́ni ò mọ̀ pé ìyá ń jẹ́ àti sìkì mọ́yà ṣé mo lè wí kẹta alihirisu lọ́nà tó fẹ́ dojú Nàìjíríà dé dojú kòkòrò kálukú fẹ́ dúró ní sáìsì ẹ̀ mọ́ ojú kòkòrò pọ̀ ẹni bíi kíni ẹjọ́ lọ lé oúnjẹ nìkan ra ń jẹ 500 ó rẹ̀ ra 1000 wọ́n náà ẹ bá mú oúnjẹ 200 èyí ṣe ẹ bá bomi sí dandan kọ́ ni kọ́ jẹun tó jẹ tó rọ̀ ní sùn pẹ̀lú gbèsè ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń jẹja tí ń rìn nínú omi ọ̀sọ̀rọ̀ nu pé tó jò bá dé gbogbo yàrá ìyá rẹ̀ ní ń jò ọ̀nà 9 ni ó ti mọ̀ sunu tí ó mọ̀ kákò bí ọ̀gá ní yàrá ọ̀nà 9 yàrá yín gan lodò tí ẹ ń wẹ̀ ibi tí ẹ bí ọ sínú màmá rẹ̀ ò jèrè bàbá rẹ̀ kò tó jèrè wọ ọmọ èmi láyé tó wá. ṣé mo lè bẹ̀rẹ̀ wá sí ń kí yín lọ́wọ́ nù. Kullul ladhina kafaru. ọ̀dọ́ bíi tèmi kó dé náà tí ẹ̀sùn kọ́ ronú pé mo ti pé ọmọ 35 kí n bú kéré àlàfo 35 tí mo lò láyé yìí jọ́bẹ̀ ló gẹ̀rẹ̀ mọ́ mi fi rẹ́rìn wọ́n sú òjò fa wọ́n fi pọ̀ sú omi ẹ wá kó búlọ́ọ̀kù lórí gbogbo ilé àti táyà mọ́tò bẹ́yìn bá yanu kò ní pàyà rẹ lóru tó bá ti pọ̀ tójúlówó ọmọ ayọ̀ sì tẹ́yọ̀ kan lọ́ra àti fa ẹyọ̀ kan péré tí ó kàn tí ń yigi kan wọ́n sì ń wo ìyá rẹ̀ rẹ̀ tí ń gbọ́n omi lóru
ọ̀lọ́ mọ́sálásí kọ́ máa forí jẹ mọ́mọ́ pé ẹ ṣe ń wò mí rẹ̀ bá ń sọ ọdẹ bẹ́ẹ̀ lọ́wọ́ màmá yóò sùn kò sùn kó tó fẹ́ bàbá rẹ̀ kò sùn gbà tó bí ọ tọ́mú yẹn wèrè kò sùn ọ̀tún wá dàgbà kò sùn sódùgbà tó bá kú kó tó wá jèrè ọmọ tẹ́ẹ̀mà akẹgbẹ́ tẹ́ gẹ̀fìlà bẹ́ẹ̀ tẹ́ dájọ́ kú fún tẹ́lẹ̀ fẹ́ sòkú ẹ̀yìn tẹ́ ẹ̀ sí ààyè lẹ́ sòkú orí òkú ni ó bí í. kí ni ń pa ọ́ láyọ̀ nísìn wọ́n kàn fi ọ́ ka pé ìyá alágbájá ṣé ìyá rẹ jèrè rẹ ló lóko lóde láago 2 òru. Oh yes mo rí bá serious kálukú ti ronú lọ lé eré kẹwàá ṣe ń bì àwa soríire ni ọlọ́run sì já soríire náà jálẹ̀. àmín. ṣé mo lè wí kẹrin àbó ti dìjà tí ó dìjà lórí ẹ̀ sọ̀rọ̀ mọ́ o. náà. kullil ladhina kafaru iyatahu yughfar lahum ma qad salafa. wọ́n sún ìwọ̀ra fẹ́ báyé nàìjíríà jẹ́ ṣí olùmọ̀tọ̀ àwọn tí ń darí wá ti ní ìwọ̀ra jù àwọn náà ní ẹ̀kọ́ ṣe mínísítà ẹni káà tí mo sọ wọ́n tún yí bìrìbìrì wọ́n tún sunkún ambassador wọ́n tún yí bìrìbìrì wọ́n sunkún party leader wọ́n tún yí bìrìbìrì wọ́n tún bá bí alága ẹnìkan ṣoṣo wá ń pààrà àpò kan lẹ́ẹ̀mẹ́sàn-án pẹ̀lúkọ́ ọmọ tálíkà ó ti là ẹ̀ sì dá mi lóhùn mọ́ ẹ wá wo àgbákò tó dáyé nísìn gbogbo iléeṣẹ́ ìjọba náà ti ń tì pa wọ́n privatize rẹ̀ tó dáa ìyẹn 20 pé la fẹ́ báǹkì odidi báǹkì sì ń wó wọ́n ń da báǹkì 9 pọ̀ wọ́n wá ń da òṣìṣẹ́ lẹ̀ ẹni títí ń ka owó tẹ̀ ní kó máa lọ ilé sọ́sì ní kó lọ máa kà. tí wọ́n wá lè sọ karùn-ún. náà. wa in ya'udu faqad madat sunnatul awwalin. lọ́rọ̀ ní àlùfókùlù. ahun tọ́pẹ́ láwọn olówó nàìjíríà wọ́n ń ná bọ́lọ̀ ti fún ẹni ìwọ̀nba nìdààmú mọ̀. kí ni solution tá a fún táàfin ní sórí ibú mọ́ ẹ jẹ́ padà síbi àyà. kullil ladhina kafaru. ẹ sọ fáwọn ìlú tí ń dààmú tí ẹ ṣàìmọ̀lẹ́ tí ẹ náà kọjú oró sí ẹ. iyatahu. ṣé bá lè sinmi níbi ìwàkiwà níbi kọ́ ọmọge ó máa la aṣọ lójú ìdí kó máa rìnrìn rẹ̀ máa rogo ìrìn wèrè díẹ̀díẹ̀ káwọn kọ́nsẹ̀tì lásán kárẹ́ títì. gbogbo ilé àkọ́kù kéèyàn máa lóyún bẹ̀ kẹ́ máa bóbi ìlòpọ̀ lórí sàárè káwọn bí irú ọjọ́ bí ẹ̀pìlẹ́bì báyìí kéèyàn wá mú kọ́ńdọ̀mù sápò wá tó mọ̀ pé òun pàdé ọmọ tí ẹ bí tí wọ́n fẹ́ jèrè ẹ̀ lọ́mọbìnrin tí ò dúró lójú agbo tí ń sí àyà mọ́mọ́ pàmbólámbólà kò ní dúró níbi tí náà kò ní dúró lójú àgbo onímọ̀dé sí fún kọ́ọ̀lù amọ̀nìyàn rẹ̀ mọ́ robo tí inú tẹ̀lé agẹ́fìlà lórí tọ́jọ́ kú rẹ pé. wọ́n lọ́nu bẹ́ẹ̀ bá lè síwọ́ níbi ìwà burúkú. yughfar lahum ma qad salafa. ọlọ́ọ̀lẹ́ tó ti lọ́nu ìyá tó jẹun àforíjìyàn gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ lọ́ mójú kú o ọlọ́ọ̀lẹ́ bínú. àdìsá fún tí ẹ ń ṣe yìí àmọ́ náà ń bínú ó wá yin àwọn kò gbèrègbè tìá. wa in ya'udu. ọlọ́run tó bá ilé padà sínú wa burúkú wọn. faqad madat sunnatul awwalina. àṣemẹ́sì náà tó ṣáájú wọn tá a fojú wọn rí. wa in ya'udu. oníkìlọ̀ kọ́kọ́ bàbá yà sí ilé yìí mo wà lónìí. ẹ béèrè àkọ́kọ́. naam. kí ló dé tẹ́ ẹ bí mi èmi yín jàjọ àfẹnugún ọ afẹ kó dáa fún ọ ni
bàbá rẹ̀ náà ní ó lọ bẹ́ẹ̀ ẹ̀gẹ́ lóko òun náà ní ó lo ẹ̀gẹ́ òun náà ní ó tún rù wálé ó sì ń jẹ ó ní mo fọn ọkà ọfọn orí ibú ǹjẹ́ ọba tẹ oko rí. àkọ́kọ́ bẹ́ẹ̀ al-istiqama at-tabat. Allahu akbar. ẹjọ́ ní kálukú ó dúró pẹ̀lú ọlọ́run ẹjẹ́ àbẹ̀rẹ̀ àyè pé ọlọ́run. fastaqim kama umirta. ẹ dẹ́kun ẹ tẹ̀lé ní mọ́jọ. ẹjẹ́ dúró mo lọ wí. wa man taba ma'aka. lùzùmù tọ́ ẹjẹ́ tẹ̀lé tọ́lọ́run kọ́lọ̀ lè bá síjú àánú wá ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ gbogbo ọmọge wọn kẹ̀pẹ́ ọlọ́mọge wọn ti sọ ẹ́ńjìnì kalẹ̀ tí ò níye fastaqim wọ́n ti rí bọ́ wọn. kama umirta. wọ́n sọ ẹ́ńjìnì míì lóṣù kẹfà lọ́mọ tó ti fọ́ fòkì ni wọ́n rọ́pítọ̀ rẹ̀ wọ́n sọnù. ẹ̀dákẹ́ ẹ̀yin ọmọ wa lóbìnrin oyún tẹ̀lé bí kílẹ̀ ní fún.